ọlá tó ń dó TNT òṣì olórí burúkú ọkùnrin tí ò ní life ní United Kingdom ó ti dé ìlú for 25 years ayé ò tẹ̀síwájú ó dé London ayé ò dán ó wà ní UK kò yọ fún ẹ ọlá olórí burúkú onítúwà ní àfíàsì sọnù ọlá tó wà ní Kerewa àti ọlá àfikàn ọkọ ìwọ là ń bá wí kò ní dáa fún ẹ kò ní yẹ kò ní dáa fún ẹ ilé ayé ẹ máa polúkúrú muṣu ọkùnrin olórí burúkú ọkùnrin tó ń bọ ọkùnrin jẹ ọkùnrin tó fi ń ṣépè fọkùnrin kò ní dáa fún ẹ ọlá tó ń dó TNT wèrè lójọ ó dìtà mí pé torí pé ilé òun ti bàjẹ́ òun ò ní ilé òun dẹ̀ máa ba gbogbo ayé obìnrin jẹ́ sí orí íńtánẹ́ẹ̀tì ó ṣe gbé ọlá ẹ wá kó wá bá ṣe threesome Ọ̀túnba Ọlá ẹni tó bá ní fọ́tò Ọ̀túnba Ọlá kó jù sí mi mo fẹ́ blog wọn Ọ̀túnba Ọlá ṣé owó tí Yinka fún yín ni ò jẹ́ kẹ́ ẹ lè sọ̀rọ̀ ni òun ló di ẹnu yín mú òun ló di ọwọ́ yín mú ẹ̀yin ọkùnrin tẹ́ bàmá ń dúró de owó obìnrin kẹ́ tó jẹ ẹ mà dá o Ọ̀túnba Ọlá Yinka fayí ẹ ó fi polúkúrú muṣu ó bá yí ẹ jẹ́ títí ńgbà tó mọ Yinka ó ti dé ìlú ìṣáájú Yinka náà Ọ̀túnba Ọlá ó ti dé ìlú yìí tipẹ́tipẹ́ ṣáájú òun Yinka ó bímọ sílùú obọ́kùnrin sílùú yìí obóbìnrin sílùú yìí lẹ́yìn ìgbà yẹn ni Yinka dé lo orí ẹ títí ìwọ ló máa ń sìn lọ́gbà tí Yinka dé ṣe bó máa ṣiṣẹ́ iṣẹ́ domiciliary ni Yinka ṣe tó máa lọ sílé kan tàbí lẹ́kejì tó bá lọ máa ṣe kí abẹ ṣe bí ìwọ ló máa ń sìn kiri tó máa dó sínú òjò tó òrùn máa pẹ́ ìwọ ló mú rí gbogbo àwọn ìrìn ní United Kingdom ní London to be precise ní Hackney yín bẹ̀ yẹn ìwọ ló mú rí àwọn ìrìn ó dẹ̀ wá mú orí ẹ ó fi sábẹ́ ó mú orí ẹ ó dọ̀ kógbákógbá ẹ̀yin tèmi ẹ wò ó tún ti wá dójú ẹ̀ báyìí o fídíò lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan ni àwọn èèyàn kàn gbé jáde lórí ọ̀rọ̀ Yinka TNT wípé àwọn prógráàmù tó ń ṣe pé àti ìhùwàsí ẹ̀ sí ọkọ nílé ọkọ pé kò bójúmu tó ẹ wo eléyìí tẹ́ fẹ́ gbọ́ yìí àṣírí tẹ̀ tí gbọ́ rí rárá ni ò nípa Yinka TNT gẹ́gẹ́ bí màmá ìbọn ṣe ṣàlàyé tẹ́yìn náà tẹ́ bá gbọ́ ẹ mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó anyway ẹ bá mi wòsàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn fún wa kó tó di pé a máa wo fídíò yìí lọ ẹ jọ̀ọ́ ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ṣé torí pé o pupa tí gbogbo ṣàmṣà wà lára ẹ ni ò jẹ́ kó o gbọ́ ṣé gbogbo ṣàmṣà tó wà lára ẹ yẹn Ọlá Ọ̀túnba Ọlá ṣé gbogbo ṣàmṣà tó wà lójú ẹ tó wà lára ẹ yẹn àbí sìgá tí wà àti Yinka máa jọ mu ni ò jẹ́ kó rí ẹ pé ló bá ní Yinka fi sìgá àtiwọ́ náà tẹ́ ẹjọ́ fi sìgá tẹ́ fi bá yára yín jẹ́ débi tẹ́ bá yára yín jẹ́ lónìí òun ni ò jẹ́ kó rí ẹ pé kó mọ̀ pé Yinka lórí ẹ gbogbo èèyàn ọkùnrin tẹ́ ẹ bá lè ṣiṣẹ́ déédéé tẹ́ ẹ bá ń gbowó lọ́wọ́ obìnrin tẹ́ ẹ rí obìnrin àti gẹ́gẹ́ bí ATM ní báyé yín ṣe máa ń rí ní ayé Ọ̀túnba Ọlá tí Yinka má pè ní ọlá àwọn láwọn bó ṣe rí nìyẹn ọkùnrin tó lè fi sábẹ́ abíyá ń bíbá Yinka olórí burúkú ọmọ òṣọ́mọ òfò ó ní washing machine sọnù ó ní bra ó ní Ghana must go lórí ara wọn tó sábà sórí Ghana must go wọ́n fi bra kọ́lẹ̀kùn nínú yàrá ẹ̀ wọ́n bẹ́ẹ̀ gbé Yinka orí báyìí ẹ̀ ṣe bàjẹ́ mo dákẹ́ mo rẹ́kẹ́ mo ń wòran ni mo ń wò bí Ọlọ́run mi bó ṣe fẹ́ fìyà jẹ́ bọ́lọ́run mi ṣe fìyà jẹ́ tó mú ẹ̀sìn ẹ tó gbé sí orí ìkànnì ó di tàbí nítorí pé marriage ò dáa ó ta lẹ́kọ̀ọ́ ṣoṣo tó ní Nàìjíríà tọkọ ìwà àtọkọ ẹlẹ́jọ́ ní tó sẹ́pẹ̀ wọ́n ló kọ èmi ni mo kọ́lé yẹn mi gbọ́kọ́ mi síbẹ̀ nígbà tí mo dẹ̀ fẹ́ lọ sí ìlú òyìnbó mo ìta mọ́ lórí irú obìnrin tó jẹ́ nìyẹn obìnrin òṣì obìnrin òfò obìnrin adójú ti ní àwọn náà ló ń raise ní platform ẹ̀yẹn orí ẹni ọlá fágbèmí òun náà ti dẹ̀rẹ̀ tiẹ̀ láti kékeré tó yáàdí ilé ọkọ kẹjọ náà ló wà yẹn ọkọ kẹjọ òun ló wà yẹn ó wá feel pé nítorí pé ó ti wà nílé ọkọ kẹjọ kọkùnrin ilé ìdúró tiẹ̀ ó wá mú àwọn obìnrin ẹgbẹ́ òun gbé fún ẹjọ́ ṣe threesome the same thing náà ni Yinka ṣe o the same thing náà ni Yinka yìí ṣe nítorí pé ọmọ ọ̀dọ̀ ló lè kúrò lé ọkọ ẹ̀ àárọ̀ ọmọ ọ̀dọ̀ ló fi pàpà súpé ó lẹ̀ súpé ó ṣe threesome ó ṣe fọ̀sọ̀ pàpà súpé ọkọ tiẹ̀ náà ọkọ tó kọ́kọ́ fẹ́ náà ní fantasy ni ló wá sọ nígbà tójú ẹ̀ wá bẹ tán tó dé ìlú òyìnbó pẹ̀lú visiting visa tó bá wá ṣe arrange tó ṣe arrange tán tọwọ́ ẹ̀ tẹ 2.5 years ló bọ́ sórí ìkànnì ló bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ olóyìnbó sọnù kí ló gbọ́ kí ló mọ̀ kí ló tó ṣe mú first class pẹ̀lú nursing tó náà ṣe olórí burúkú aṣẹ̀sín aṣòṣìmámọ̀ ọmọ pàpàlági ẹlẹ́nu gbàsí àbí bàsíà tí wọ́n fi ń wẹ ọmọ ní ayé àtijọ́ olórí burúkú ọmọ tí wọ́n lè fi ṣàdúrà fọ́mọ ta ló fẹ́ kọ́ ọmọ òun kó dàbí Yinka TNT kó nawọ́ sókè kò sí nítorí pé kíni ìyá tó bí ẹ gan pàápàá ó fi ẹ ta káìtì ni ìyá tó bí ẹ ò tọ́ ẹ ṣẹba ti réyàn tó wà ní kíni wọ́n tọ́ òun ọmọ àgbà òun ò kí ṣe gbogbo ẹni tó náà lè bú òun ló bú lórí íńtánẹ́ẹ̀tì gbogbo tó náà lè ṣe pátá gbogbo ẹ ló ṣe Ọ̀túnba Ọlá oníjẹkújẹ olè àgbà òṣì onísìgá sọnù Ọlá Kérúbù àṣẹrafọ onísìgá sọnù olè
olè agbowó lọ́wọ́ obìnrin irú ta ló lè fẹ́ ru Yinka TNT torí pẹ̀lú olóbò pẹ̀lú ẹlẹ́nu pẹ̀lú ọlọ́run àgùnfọ́ kò sí nǹkan kan tó wà lára ẹ̀ tó attract ọkùnrin torí ẹ̀ náà torí pé ò da òbúrẹ́wà ò ṣe é rí mọ́yàn ò ní good self esteem ò ní high self esteem ò ní very low self esteem self awareness àti self recognition ẹ̀ is zero torí ẹ̀ ló ṣe lè wá ba ayé àwọn obìnrin jẹ́ kẹ́nìkẹ́ndé ẹ̀ka àrùn Tèmítọ́pẹ́ Lizzy mo rí ẹ Oxfield ṣẹ́wà apá àti gbogbo ẹ̀yin tẹ́ ti join olórí burúkú ẹlẹ́nu wíwájú ẹnu apá àga olè ọ̀lẹ àbíkó òkú lójú onígòdì sọnù olè ọ̀fákìnì olórí burúkú ọmọ òṣì ẹnikẹ́ni tá a bá bí nínú obìnrin dábàá normal delivery of cesarean section tó ń gbé obìnrin ẹgbẹ́ fún ọkùnrin láti rìkọ́ọ̀dù ẹ̀ sí orí íńtánẹ́ẹ̀tì tí ó dẹ̀ ń promote ẹ̀ olórí burúkú ni ẹ́ àti wọ́n tó ṣe àtẹni tó ń promote ẹ̀ olórí burúkú lẹ́yìn méjèèjì Yinka TNT ò lè réyàn promote kò lè rí nǹkan gidi promote láàrin àwùjọ ju kó promote immorality lọ torí pé ó fẹ́ ba ayé àwọn obìnrin jẹ́ irú àwa yóò sínú ayé àwọn obìnrin tó máa bàjẹ́ àfi táwa kan bá máa ba ayé ẹ̀jẹ̀ tá bá máa mú ayé ẹ̀ tá bá máa fi polúkúrúṣu tá máa mú ayé ẹ̀ tá máa jù sínú dustbin the fact pé o kàwé omi ìpogbọ́n tí warriors sáwàyù the fact pé o kàwé kò mí ìpogbọ́n ìwé kíkẹ́ ò kí ń ṣọgbọ́n ẹ̀kọ́ lákúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò kí ń ṣe kò kọ́là Yinka TNT làwa bá wí lórí ìkànnì yìí Yinka TNT you are promoting immorality promiscuity and the spreading of sexually transmitted diseases in the whole world, not only in the United Kingdom, but in the whole wide world. You are promoting immorality, like siblings having sex among themselves. You are promoting incest. You are promoting incest in the wife's family, in the husband's family. All your shows are shows that are not relevant within the society of today. Even when we say we are agencies, we don't want such shows on any platform that will be promoting immoralities among adults and youths. Oh, you talk of capacity. Is that why you went to go and study nursing? Because you say people that you are talking to have capacity. They have capacity to do whatever they like. You are not forcing them to do whatever you are saying. But let me remind you that one thing is being hammered into somebody's hair, day in, day out, you want them to do that thing. When something is being hammered into somebody's eardrum every day, and you are telling them to have sex within their siblings, within the husband's siblings, you are not promoting harmony, coexistence within the family. Rather, you are promoting that husband should go outside and have sex with somebody else's wife, and wife should go outside and go and fantasize with somebody else's husband. You know that somebody that is advocating such a thing is not worthy to be a nurse in the United Kingdom. Promoting sexual immorality is a no-no. Promoting sexual immoralities is a no-no. You went ahead. You formed a platform called Shabarikolo, where married women can come boldly to seek for sexual gratification from men. We say no to that also. There's nothing you are doing on your platform, Yinka TNT, that promotes good behavior within or promotes a harmonious family. There's nothing that you are doing on your platform. All you do on your platform is to break that smallest family unit that is still remaining, that is being sacred from God, to disintegrate it. Yinka TNT, ayé wa bàjẹ́, inú ẹ bu òrónù sá. Ọ̀túnba ọlá ó lè níyìn sá, with all due respect. Ó lè níyìn. Ṣé rí ẹ̀yin ọkùnrin tí ojú yín tí ẹ lápá tí ẹ lè fi ṣiṣẹ́. Tẹ́ ẹ dàbí Ọ̀túnba tí Yinka TNT náà ń fẹ́, tẹ́ ẹ dàbí ọlá tí Yinka TNT fẹ́, tẹ́ ẹ pupa tí gbogbo ojú yín wá rí ṣàṣàṣàṣàṣà tí dúdú tó pọ̀ sára yín, òun ni gbogbo yín bẹ́yẹn ló ṣẹ̀fẹ̀ ló ń bá yín jẹ́, ló ń bá yín wí. Ẹ ní owó tẹ́ ẹ lè fi tú ayé ara yín ṣe. Ṣé bó ń ṣiṣẹ́ ní United Kingdom yín Ọ̀túnba ọlá, ó ṣe jẹ́ pé owó Yinka TNT ló ràn ọmọ ẹ tó lè fi sọ òtítọ́ fún Yinka TNT. Ẹ̀yin méjèèjì ẹ jókòó sínú yàrá, ẹ fínra yín pẹ̀lú sìgá bí eku tó wà nínú ihò. Ayé yín bàjẹ́, owó níní kọ́ ló jẹ́ pé kọ́kọ́ sọ pé ayé yín ò bàjẹ́, ìfọ̀kànbalẹ̀ ni. Ìwọ Yinka, gbogbo Nàìjíríà ń gbé ẹ ṣépè lónìí, gbogbo àwọn obìnrin ń gbé ẹ ṣépè lónìí. Thank you Kenny Williams. Gbogbo àwọn obìnrin ń gbé ẹ ṣépè lónìí nítorí pé ọba ayé jẹ́ ni ẹ́. Ìwọ tó jẹ́ pé yàrá kan ó ń ṣiṣẹ́ nurse, ó lè gba privately rented accommodation kó sanwó ilé ẹ. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe 419 410 kíjọba lè fún ẹ ní owó, ó wá gbé yàrá kan kó Ghana must go rọra. Ó bẹ̀rẹ̀ sí ní hangi bra ẹ̀ káàkiri. Ìwọ dẹ̀ ní gbogbo wọ́n ṣe gbogbo nǹkan tí mo tó fún mi ò demand fún, torí pé o mọ̀ pé mo dúró gẹ́gẹ́ bí ìyá fún ẹ ló ṣe fún mi lé àwọn nǹkan wọ̀nyẹn. Wọ́n ṣe machine tó ń tà ní 250, orí receipt náà mo wá 250 ní, o gbé bàtà wá. Ṣé kúkúrú tí ìyá ẹ send láti láti àná ni mo ṣì ń jẹ? Yínká wá rí pé orí ẹ ti fọ́, orí ẹ ti burú, o kì í ṣọmọ gidi. Gbogbo nǹkan tó lè fi siphon owó lọ́dọ̀ àwọn obìnrin òun ló ń ṣe. O lọ sí ọ̀dọ̀ Esabod, o lọ ra ilẹ̀kẹ̀
ó dẹ̀ pé fún àwọn èèyàn yìí pé ìlẹ̀kẹ̀ yìí o sọ pé ọ̀dọ̀ Esabod ló ti rà o sọ pé ọ̀dọ̀ Tina ló ti rà kó o tiẹ̀ tó bá wọ promote ọjà wọn o wá ní ìlẹ̀kẹ̀ yìí ìwọ ìlẹ̀kẹ̀ tó jẹ́ pé tó bá ti fi sídìí tóbìnrin bá fi sídìí a máa fi gbogbo nǹkan gbà lọ́wọ́ àwọn ọkùnrin ni a ní ó hate obìnrin ṣẹ́ni tó bá ti hate gender ẹ̀ ẹni tó bá ti hate gender ẹ̀ ẹni yẹn ò lè rọ́wọ́ mú nílé ayé yìí torí pé kíni obìnrin òun ni ìpìlẹ̀ṣẹ̀ ayé obìnrin òun ni ó ń jẹ́ kí ayé thrive without obìnrin ilé ayé á ti parẹ́ tó bá jẹ́ pọ́kùnrin nìkan ló wà ní ilé ayé báwo náà ṣe fẹ́ bí sí tó ṣe fẹ́ rẹ̀ sí ìgbà tí obìnrin délé ayé ìgbà yẹn ni Ọlọ́run sọ pé ẹ máa bí sí kẹ́ ẹ máa rẹ̀ sí kẹ́ ẹ máa gbáyùn lórí ilẹ̀ torí náà ẹni tó bá hate obìnrin tó fẹ́ balẹ̀ àwọn obìnrin jẹ́ bí Yinka TNT Ọlọ́run kọ̀yìn sí ẹ ó kúkú fẹ́ràn Ọlọ́run tẹ́lẹ̀ gbogbo orin Ọlọ́run gbogbo orin tọkọ àfọpẹ́ fọ́lọ́run lọ́kàn àti lóhùn wa ẹni ṣohun yá gbogbo ẹ̀ ló ti yí sórí oko. Good morning ma, please emphasize payment change for memberships. Sọ táàkì lórí ṣàbàríkòlò kò síṣẹ́ kankan tó ń ṣe tó ti sọ táàkì iṣẹ́ ìgàn tó ń ṣe ọjọ́ méjì ló fi ń ṣiṣẹ́ kó o má bàa rí táàkì san sísá mi Adéọlá Òṣòdì ẹ káàárọ̀ mà ṣàbàrí ṣòṣì ṣàbàrí ṣòfò ṣàbàrí ṣòṣì ṣàbàrí ṣòlóṣó kàkà bẹ́ẹ̀ òun promote àwọn ọmọ kéékèèké láti di olóṣó kọ́ lè bá àtúbọ̀ báyé jẹ́ ni Yínká wá gbébi tí Ọ̀túnba Ọlá tó ti ń bá ẹ̀sùn tó ti ń bẹ́ lómi sùn jù sórí íńtánẹ́ẹ̀tì torí ìwọ náà fantasy tó wù ẹ́ ṣe nìyẹn ọba yẹn jẹ́ Yínká ọba yẹn jẹ́ ọmọ òfò ọmọ àdánù ìyá nǹkan dàda yẹ òrí ẹ̀tọ́ gbogbo orí àdúrà ló ti sọ ọba ní ẹ̀bà mi gbólúwàgà o ọba tí mò ń sìn òun á ní kọ́bà òun gbókó ga oko tó ròjìun láàárọ̀ oko tó ròjìun lálẹ́ oko tó ròjìun lẹ́nu oko tó ń gbé sẹ́nu oko lọ́ba kìíní kan ohun tó máa rí lẹ́nu ẹ̀ tó máa kọ nìyẹn ó ṣe títí omori Kérúbù àṣírafù èmi yìí àti ìyálóde la máa gbà ẹ́ lẹ̀ ò bá ti jọ́lọ́hún pé àwọn Yorùbá ti fi hàn ẹ́ tí kì bá ń ṣe àwa káwá dìde fún ẹ tí màmá ẹ̀ gan pàápàá tó sọ pé yes àwọn abiyamọ rèé tó ní yes àwọn abiyamọ rẹ̀ èmi yẹn máa lọ sí kán gbọ́rọ̀ ẹ̀ lọ sí oní NMC lórí ọ̀rọ̀ ṣáídà olórí burúkú ọmọ ìwọ tó ń encourage àwọn obìnrin láti máa ṣí ọyàn sílẹ̀ kó máa gbọ́yàn pàpàpà ìwọ tó ń encourage àwọn obìnrin láti máa ju ìhòòhò wọn síta sí orí internet kó fantasy ẹ̀ nìyẹn Yínká fantasy ẹ̀ ni pé kó máa rí òbò àwọn obìnrin kó fly àwọn prominent people òbò wọn kó máa fly lórí internet káwọn máa lè chastise wọn nígbà tá a sọ̀rọ̀ tọmọge ṣáídà ń jọ́ kìíní àná òní ká mórí wá òní ká mẹ́sẹ̀ wá lórí burúkú ọmọ ẹlẹ́nu gbàsíà ọlọ́run gígùn bí ọrùn àgùnfọ́ ẹni tó tiẹ̀ ń bá rú ẹ̀sìn mo wonder rú ẹ because ṣọlá ọjọ́ tí mo rí ẹ mi ò lè jẹun ọjọ́ tí mo rí ẹ mi ò lè jẹun bọ́sẹ̀ jẹun kì í àwàyò race òsì máa wàyò ọjọ́ tí mo rí ẹ Yínká mi ò lè jẹun àwẹ̀ orí ṣáláṣálá àwẹ̀ ò dáa gíga tiẹ̀ ò kì í ṣe gíga tó dùn gíga tó tẹ̀ lẹ́yìn ni gíga suké òun ni gíga tiẹ̀ kò sí nǹkan kan tó wà lára ẹ tó lè ẹ̀ka ìsọkùnrin nítorí ẹ̀ náà ni o ṣe ń fowó ẹ̀ka ìsì Ọ̀túnba olórí burúkú Ọ̀túnba olóṣì abímọ máa wò aṣòṣì máa mọ̀ Ọ̀túnba ìwọ bímọ sílùú ìnáwó àwọn ọmọ ẹ ló ní pálí ìwọ ò ní pálí Yínká tún fẹ́ ohun ayé ò bàjẹ́ nítorí pé okó ẹ̀gùn òfin dó Yínká ní kílódé ẹ̀kọ́ rẹ̀ Yínká láti máa bàjẹ́ jẹ́ torí bí kúkúrú ò bá gbọ́ ṣé gígùn ò lè gbọ́ olórí burúkú Ọ̀túnba Ọlá Kérúbù àṣírafù tó mú sìgá eléyìí gàtàgàtà àgbà òṣì àgbà òfò ìwọ lòun ẹ̀kọ́ rẹ̀ jẹ́ tí ò bá sírú ẹni kó o ti jáwèrè jù sílẹ̀ kó o ti jádànù ọmọdé yìí a ti ṣe nọ́mà ọmọdé yìí a ti ṣe nọ́mà kò sí ní tó jáde lára Yínká tó jẹ́ dáadáa gbogbo wọn ló búrẹ́wà àtọmọ ẹ ọkùnrin ni o àtọmọ ẹ obìnrin ni o ìwọ sọ pé Yínká Lizzy Anjorin olóhùn ṣépè fọmọ kí ni ìwọ náà ń ṣe lórí platform ẹ Yínká ìwọ ń ṣàdúrà fọmọ ni tó bá wá elépè of the highest order Yínká TNT ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fọmọ lórí ìkànnì yìí ẹni kì í jáwó Yínká TNT ni òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fọmọ lórí ìkànnì yìí òun ló bà gbogbo religion jẹ́ lórí ìkànnì yìí ìwọ ló máa lọ mú èèyàn tí kì í ṣẹlẹ̀ ló máa ní kó jẹ́ àborí ó máa ní kó wá purọ́ lórí ìkànnì yẹn pé òun ṣe tírísọ́mù Yínká TNT ó pẹ́ irú ẹ̀mí ìgò dòṣùṣù bọ́ mi lójú tí mi ò mọ̀ tí mo fi ń gbèjẹ nígbà tí wàá gbèjẹ tẹ́lẹ̀ máa ní mọ́mì mo ní bàtà kan mo ní bàtà tí wọ́n tà ní kiri kan mo máa sẹ́ndẹ̀ sí mọ́mì olórí burúkú ọmọ òṣì Yínká rí pé 50 ó ṣe bá 50 lọ́dún yìí ni ọmọ òṣì ọmọ àdánù ọmọ ọ̀ránù ọ́gírímù tẹ̀ẹ̀tẹ̀ tẹ̀ bá anything tó bá lè sọ nǹkan di owó òun ni Yínká máa tẹ̀lé Yínká máa tà ẹ́ á ti tà ẹ́ tó á ti gbowó lórí ẹ ìyá mi how are you ìyá mi Halima ìsà ẹ̀yẹ oníkẹ́sẹ̀tì ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ìwọ Yínká yìí ló máa lọ mú àwọn ọkùnrin ló máa ní kọ́ wáṣọ àfáà kan máa sẹ́ pé ó dáa kọ́ máa bọ́bìnrin sùn kọ́ máa dọ́fùrọ̀ obìnrin you promote sodomy on this internet irú platform gbogbo àwọn tó ń lọ sí irú platform ẹ àwọn olè àwọn bandits àwọn terrorists àwọn tó wà lórí bandit tó wà lórí platform ẹ nìyẹn àwọn tó jẹ́ wípé nǹkan tí ò dáa ló ń wù wọ́n láti fi ṣe ayé òun ló ń jẹ́ fantasy àwọn tó ń jẹ́ pé nǹkan tí ò dáa láti wù wọ́n ìwọ ló ní kọ́ máa dọ́fùrọ̀ fùrọ̀ rẹ o ìwọ ní
kò síbi kan náà láyé yìí tó ti ń promote sodomy bí o ṣe orí platform Yinka. Wàá promote sodomy sóté láàrin àwọn sibling, wàá promote sodomy sóté láàrin ìjọ, wàá promote sodomy sóté láàrin àwọn muslim. Orí pé lórí burúkú ni ẹ́, ọmọ òfò, ọmọ àdánù. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí platform ẹ̀, ìbá aṣobìnrin ni ẹ́, ó bá wà ní United Kingdom kó wà l'America, you are either a bandit, a terrorist, and somebody that is so promiscuous. That is so promiscuous that you cannot do anything about your life, and that promiscuity is the one that you are using to feed yourself. And that is why you go on such platforms. Òun fúnra rẹ̀ ló máa report rẹ̀. Ṣé nísìnyí gbà tí fíìmù tí fantasy òfò tí Sisi Alágbo àtọkọ ẹ̀ ní, ṣé Sisi Alágbo ò bọ́ síta kó sẹ́ pé òun ni student òun? That is an evidence now. Àgbé yẹn dání, àgbé dání. I want all nurses, my number 079-467-90581. Contact me. If I can get 5 or 6 nurses, Taduro Shaw, they will know what to do concerning this Yinka TNT and our platform. We don't want such on our cyberspace. We don't want somebody that is promoting sodomy. We don't want somebody that is promoting promiscuity. We don't want somebody that is promoting SES amongst siblings to be on our cyberspace. And yet, olórí burúkú ọkùnrin kan tó lóun jẹ́ ọlá, tó lóun jẹ́ Ọ̀túnba ọlá, ó ní ibẹ̀ ló máa kú sí bẹ́ẹ̀ láti ìjọ tó ti fẹ́ Yinka ìdé ìlú yìí pẹ̀lú visiting visa. Ọ̀túnba ọlá Yinka ìdé ìlú pẹ̀lú visiting visa, ó gba British passport ṣáájú ẹ̀, ìwọ ò tí ní British passport dòní. Ọ̀túnba ọlá ó rí pé ó lórí ẹni, ó rí pé wẹ̀rẹ̀ ni wọ́n jọ. Ìwọ lèmi wá sí ní etí, ìwọ lèmi wá sí létí. Ọ̀túnba ọlá olórí burúkú ni ẹ́. Ìyá tó bí ẹ Ọ̀túnba ọlá wèrè ni. Ọ̀túnba ọlá ìyá tó bí ẹ inú ẹ bùkún rọrùn sá. Ìwọ gangan ìwọ ọlá yẹn tó ń ti Yinka lẹ́yìn, nítorí pé tí ò bá sí ẹ tó ń ti Yinka lẹ́yìn ni Yinka àtìgbọ́n fefe. Ìwọ ọlá yìí Ọ̀túnba ọlá olórí burúkú ọkùnrin tó jẹ wà nínú Kerewa Serafu níjọ́ kìíní àná tó bẹ̀rẹ̀ tó ń gbogbo ní Kerewa Serafu tó sọ di orin oko, kò sí nǹkan tó rí ṣe sí. Nítorí owó peanut tó ń fún ẹ, èlò ló ń fún ẹ gan, ṣebí sìgá lẹ́ẹ̀ fi gbogbo owó òun rà, tẹ́ ẹ fi ń mu, tẹ́ ẹ fi ń jẹ. Ọ̀túnba ọlá ìwọ tó o bá lè gbé oko Ọ̀túnba ọlá síta sọdíkì náà wáyù. Yinka Gaga Williams wáyù. Àdùnní Adé Essentials wáyù. Òtítọ́ Koro blog wáyù, my darling sister. Tó o bá lè gbé ibi tí wà àti Ọ̀túnba tẹ́ ẹ ti ń bára yín sùn síta Yinka TNT, o free láti ṣe show kankan lórí platform ẹ mọ́. Ìwọ tó jẹ́ pé nígbà tó bá rí ìdí obìnrin níta, tó rí oko obìnrin níta, ló wá sọ orí oko Sisi, orí oko engineer Koranu àti Ẹniọlá Fágbèmí àti Adéṣọlá àti olóhùn jẹ́ Akim Adéṣọlá, orí níta ìgbà yẹn lẹ́gùnkùn ẹ̀gùn lọ́rùn ẹbí àgùnfọ́n yẹn tó gùn tó sẹ́ pé nǹkan tó dáa ni wọ́n ṣe. Tó ní ohun tó dáa náà ṣe pé fantasy ni. Let me tell you something. Nobody will record. 1 or 2 people will record their fantasy, but they will keep it in a secret place. Àwọn èèyàn tó bá fantasize nípa nǹkan wọn ò kì í jẹ́ kí nǹkan yẹn leak síta because it's their fantasy. It's something that they hold in high esteem for themselves. Wọn ò kì í jẹ́ kó jáde. Ẹlòmíì tó bá ń fìmà rẹ̀ pẹ̀lú fantasy ẹ̀, wọ́n máa lọ ṣe vault sínú ilé wọn tó jẹ́ pé wọ́n á ṣe vault sínú ilé wọn tó jẹ́ pé vault yẹn ẹ jẹ́ kí n fi kíní sí délé. Wọ́n á ṣe vault yẹn sílẹ̀, ibẹ̀ náà máa kó gbogbo fíìmù wọn yẹn sí, gbogbo bó ṣe ń fìmà ara wọn yẹn, wọ́n máa tọ́jú ẹ̀ gan ju owó, wọ́n máa tọ́jú ẹ̀ ju gold wọn lọ. Ṣùgbọ́n ṣé rí ẹni tó bá fìmà rẹ̀ tó wá sẹ́ pé fantasy ni ó jáde síta Yinka TNT, orí ẹ̀ ò pé ṣá, ó kàn ló gbọ́ òyìnbó lásán ni. ChatGPT ló ń lò àbí kí náà pé ChatGPT àbí kílẹ̀ tí máa ń pè kíní tó máa ń bá wọkọ̀ AI yẹn. Òun ló ń lò. Òyìnbó wo ló gbọ́? Ògbó òyìnbó ló máa ṣe program ẹ ní èdè òyìnbó. Ògbó òyìnbó ló ṣe máa ṣe program tí program ẹ yẹn bá wà beneficial fún gbogbo ayé. Kíní yóò ní ṣe kíní. Ṣé charger ni ó wà compatible ni àbí wo? Tí bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe lórí program ẹ tó bá wà beneficial fún gbogbo ayé, ó yẹ kó o máa ṣe program in English ni. Ṣùgbọ́n o fẹ́ fi bà Yorùbá community jẹ́ both home and abroad. O fẹ́ bà yé àwọn Yorùbá jẹ́, o fẹ́ bà yé àwọn Yorùbá jẹ́, o fẹ́ bà marriage wọn jẹ́, o fẹ́ rí pé kò sí ọmọbìnrin kankan both home and abroad tó ní marriage tó dáa. Ìwọ gangan ni olórí fracas, ìwọ dẹ̀ ni olórí ìyàwó ilé alágbèrè. Tẹ́ ẹ bá ń gbọ́ ìyàwó ilé alágbèrè, Yinka ló ń jẹ́ bẹ́ẹ̀. Yinka ìwọ gangan, torí pé kó o má lè rí nǹkan tí ò dáa nínú nǹkan tí Ẹniọlá Fágbèmí ṣe àtìyàwó ẹ̀ àtọkọ ẹ̀ rádà tí wọ́n bá yí ọmọ 23 kò bá wọn yóò bá tiẹ̀ jẹ́ 40, ṣé wọ́n sì consent ẹ̀ láti jẹ́ kí fíìmù yẹn jáde síta. Àwọn ló ní fantasy, ọmọ yẹn ò ní fantasy bó ṣe sọ. So now ìwọ olórí burúkú ọmọ tó ń pè ní Yinka TNT, ọmọ òfò, ọmọ àdánù ọba ayé jẹ́, àfi tó o bá ba marriage ẹyọkan jẹ́ ẹyọkan ṣoṣo. Ṣùgbọ́n tó o bá ti ba marriage ẹyọkan ṣoṣo jẹ́rí, o ò ní jèrè Yinka TNT pẹ̀lú program tó ń ṣe yẹn, o ò ní jèrè. Ìpẹ̀lú pé owó irú àwa báyìí tí Ọlọ́run wà lẹ́yìn wa, ó wò wá sùsùn pé iṣẹ́ wọn máa bàjẹ́ ni nítorí pé èèyàn tó fi ọwọ́ rẹ̀ ju òbú ẹ̀ síta tá a bá sọ̀rọ̀. Ọlọ́run wá wo ọlá ọjọ́ yẹn tó wo bẹ́ẹ̀ sọ̀sọ̀sọ̀ tó ní kàn gbàṣẹ́ lọ́wọ́ mi, àbáyé ẹ̀jẹ̀ tọmọtọmọ, àbáyé ẹ̀jẹ̀ nítorí pé kíni ẹni tó yàgbẹ́ ó ti gbàgbé, ẹni tó kó kò lè gbàgbé. Yinka ṣé o mọ̀ pé láti jọ́ yẹn ló ti ń ṣẹ̀sìn awọ́rò? Àṣẹ ọlá irú àwa báyìí ló fi ń mí ta dúró tiẹ̀ tó ń wo wà mọ́ ẹ lára.
látijọ́ ta ti turn back ta sẹ́ pé láyé àwọn ọmọ pé nǹkan tó fòṣùṣù sú mi lójú tó yẹ pé tó bá ṣe kọ́ ẹ̀ mo máa dúró wọ́n nígbà tó fẹ́ bà àwùjọ muslim jẹ́ tó jẹ́ pé ìwọ fúnra rẹ ọmọ tí ò kì í ṣe muslim tó jẹ́ pé ọmọ tí ò ń ṣe christian ọmọ tó kọ̀ wàṣà tó ní kó gbé jẹ́rìí bàbá kó wá máa sọ̀sọ̀kúsọ tí yẹn náà sọ̀sọ̀kúsọ tó náà ẹlẹ́hàá lòun òun ṣe tí ká dúró tì í tí mo dúró tì ẹ́ àṣẹnú ẹ̀ńdù ni eléyìí gàtàgàtà ṣe yín ẹ̀ báyìí ṣe yín ẹ̀ báyìí ó jẹ́ ká wo eyín ẹ̀ ò dáa ṣe àwọn ẹ̀ báyìí àwọn ẹ̀ dúdú èéfín sìgá ó ti gba gbogbo ọ̀fun ẹ̀ ó ti gba ilé ayé ẹ̀ ó ti mú ẹ̀yìn ẹ̀ tẹ̀ Yínká nífẹ̀ẹ́ mi ìtùnú nífẹ̀ẹ́ mi akọni ibo ló wà ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ dórí íńtánẹ́ẹ̀tì ni mo rò pé ó ti pẹ́ tí mo ti máa ń rorúkọ ẹ lórí íńtánẹ́ẹ̀tì Yínká TNT ó máa ṣe bẹ́ẹ̀ tó bọ́ síta tó nítorí pé mo sọ̀rọ̀ ọmọge Saida ó ní kọ́ ọmọge Saida kó wá bá wọn á mú lọ sí NMC mo sì ń retí ẹ ìwọ tó jẹ́ wípé tí kéèsì ẹ bá di NMC ground zero náà ti máa fa pin ẹ jáde tó ti máa fà yọ ground zero nọ́mbà wà kó tiẹ̀ ń promote sódómì lórí platform ẹ lásán ìṣèlónò kíní yìí kí ló dé mo fẹ́ kí kíní yìí charge díẹ̀ ẹ̀yọ kúrò torí pé òun promote sódómì lórí platform ẹ lásán kò sí nǹkan tó ní kéèyàn má smoke ṣùgbọ́n irú ẹ̀ yẹn tó fi pamọ́ sórí anything tó bá fi pamọ́ láyé yìí kò dáa ni Yínká ó fẹ́ bà ayé àwọn obìnrin jẹ́ kò fẹ́ káwọn obìnrin ní home gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà lórí platform yẹn do you think she wants you to have home òun ò ní home kò aspire láti ní home ó kàn fi Ọ̀túnba yẹn ó kàn fi ń gbá life ni Ọ̀túnba yẹn ó kàn fi ń grease òbú ẹni nítorí pé kò lè ṣaláì má dòkó bẹ́ẹ̀ ni ìyálóde Ọ̀túnba ẹ̀ gbọ́ níbo lẹ́wà ó nítorí mo sọ̀rọ̀ ọmọge Saida ó ní kọ́ ọmọge Saida kó mú mi lọ bá NMC mo dẹ̀ ti retí ọmọge Saida o mo sì retí NMC rí fara ẹ̀ ohun tó ń ṣe ṣàbàlíkòlò tó ń promote sódómì lórí platform ẹ̀ tó ń dọ́kọ lọ́kọ irú Ọ̀túnba yẹn kò jẹ́ kí Ọ̀túnba kó ní good relationship pẹ̀lú ìyá àwọn ọmọ ẹ̀ òun ni Ọ̀túnba ọlá ni ò ṣe tí ní passport Yínká dẹ̀ ti ní passport òun àtàwọn ọmọ ẹ̀ ti ní passport Ọ̀túnba ọlá lórí ẹ̀ ò pé ó kọ̀ dàgbà ní òdánú kó wà ní United Kingdom láti bí 30 years inú ẹ̀bù òróòrùn sá Ọ̀túnba ọlá yẹn gangan tó ń dó Yínká TNT onísìkọ̀rọ̀ kan sìgá àgbàyà tó ń ba Kérúbù Àsẹ́ráfù jẹ́ òní mo wá bá lẹ́jọ́ gbogbo Kérúbù Àsẹ́ráfù tó wà ní United Kingdom ẹ lé Ọ̀túnba ọlá kúrò láwùjọ nítorí pé òun àti Yínká TNT oníṣẹ̀ṣe ń bá àwùjọ jẹ́ torí dẹ́ Yínká ò lè ṣe muslim Yínká ò dẹ̀ lè ṣe christian ìṣẹ̀ṣe gan ò lè ṣe ṣẹ̀ṣe nítorí pé tiẹ̀ ti tán Ọ̀túnba ọlá ìwọ ni mo wá ṣe ṣó yìí fún àgbà òyà àgbà òṣì aṣòṣì máa ń mọ̀ ẹlẹ́nu jẹ́gàjàgà orí jákujàku aláwọ̀ tí ò da orí mọ̀nàmọ̀nà sìgá tó ń wo òjẹ́ káyé ẹ bẹ́ ń ṣọ́ sìgá tó ń wo òjẹ́ káyé ẹ da sìgá tó ń wo olóṣù wà ní United Kingdom for 30 years tó ní United Kingdom passport olórí burúkú ni ẹ Ọ̀túnba tó ń do Ọ̀túnba ọlá tó ń do Yínká TNT ayé ẹ ti bàjẹ́ òróòrùn sá bóyá ló ṣe gba passport yẹn títí tó máa fi kó ṣe gba 2.5 years bíi 1.5 years ago ni ó ṣẹ̀ṣẹ̀ gba 2.5 years látijọ́ tó ti wà nílùú ìtàwọn ọmọ ẹ̀dẹ̀ tí ń ṣoríire àwọn oríire yẹn àwọn ọmọ ẹ̀ ò kórun ẹ̀ àwọn ọmọ ẹ̀ wọ́n rí wọ́n kórìíra ẹ̀ torí pé Yínká TNT ó kórìíra ó kó ìríra kò bá ẹ̀ Yínká agent of law sí ni àwọn tẹ bá ń wá àwọn ọ̀bàyè jẹ́ nígbà ayé àwọn tó yẹ pé nígbà ayé Sodom and Gomorrah Yínká lọ̀gá àwọn ń gbà ayé Sodom and Gomorrah ibi ìlú tó ti wá nìyẹn ìlú tó jẹ́ wípé panṣágà àti àgbèrè ibẹ̀ òun wọ́n fi ń ṣe oní ọrọ̀ ajé wọn gbogbo ohun tó kójọ Yínká TNT nípa bíba ayé jẹ́ nípa panṣágà tó ń kó àwọn èèyàn nípa àgbèrè tó ń kó àwọn èèyàn gbogbo ohun tó kójọ ò ní fi ṣoríire gbogbo ohun tó kójọ nípa panṣágà àti àgbèrè àti gbogbo àwọn ìkọkúkọ tó ń kó àwọn èèyàn gbogbo owó tó rí lórí Facebook ni lórí YouTube ni ò ní fi ṣeun rere mi ò tí ì jẹ epo mi ì tí ì jẹun yọ ò ní fi ṣe oríire gbogbo ilé tó ti tú ní ọlá gbogbo ilé tó ti túká ní ọlá àwọn obìnrin tó ti gbomijé lójú wọn tí wọ́n gbé pìlò wọn báyìí lóru tó ń sunkún tó ti lé wọn nílé ọkọ wọn ò ní ṣoríire Yínká gbogbo ilé tó ti tú gbogbo ilé tó ti tú mọ́kùnrin lórí gbogbo ilé tó ń dùn tó ti tú mọ́kùnrin lórí tó ti sọ wípé kí àwọn ọkọ wọn kọ́ lọ máa ṣàgbèrè nípa Yínká àlórí ẹ ti burú orí ẹ kí ni mo sọ pé burú ó burú sẹ́ èmi ò ní gbogbo mi ò sórí nítorí pé o wá fún iṣẹ́ mi tí mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ ìjọba bíi titi ẹ ìjọba ló rán ìwọ ní school student finance ló gbà tó fi lọ sí school èmi ò gba student finance mi ò gba student maintenance mi ò jókòó sí orí mi ò gba kọ́bọ̀ láti fi lọ sí school mo sanwó school mi ọlá pé mo sanwó school mi ní Dublin City University ọlá pé mo sanwó school mi ní Dublin University ọlá pé mo sanwó school mi ní Dublin City University ní Republic of Ireland ọlá ìyẹn àti ọlá Jésù tí mo gbójú tì gbogbo nǹkan tí o fowó Facebook owó kó fi pa àwọn obìnrin lẹ́kún owó kó fi pa àwọn ọkùnrin lẹ́kún owó kó fi pa àwọn ọmọdé àti àwọn ọmọkùnrin lẹ́kún tó tú ilé wọn tó lé ìyàwó kúrò lọ́dọ̀ ọkọ tó lé ọkọ kúrò lọ́dọ̀ òní jèrè. Today is the 5th of May 2026 òní jèrè Yínká TNT iṣẹ́ ó máa dìṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ ni ọ̀la ilé tó túká àdàbí tó bá túlé kọ̀ọ̀kan ká àdàbí tó bá sanwó skul ẹ àdàbí tó bá túlé ká
àdàbí tó bá sanwó skul ẹ, àdàbí tó bá ṣe pa tó ní ipa kan tó ṣe bí ọlá tó ń fẹ́ tó ṣe ní 2.5 years, ṣùgbọ́n tí o bá ní ipa kankan nínú life ọlá yẹn Ọ̀túnba ọlá tó ò ní ipa kankan ju pé okó ẹ̀ tó gbójúlé, okó ẹ̀ tó fi rú ẹ lẹ́nu, tó fi rú ẹ nídìí, tó jẹ́ pé nǹkan kan tó ní nípa nínú ayé nìyẹn. àdàbí tí Ọ̀túnba yẹn tí ò bá sìn ẹ lọ síbi iṣẹ́ nínú oòrùn, àdàbí tí Ọ̀túnba yẹn tí ò bá sìn ẹ lọ síbi iṣẹ́ nínú òjò ló ṣe lè ṣoríire ní United Kingdom ní Yinka TNT. ká àwọn àdàbí tí mo sọ fún ẹ yẹn, àdàbí tó o bá san owó school ẹ lápò ara ẹ, tó o gba student finance, tó o dẹ̀ gba student maintenance, àdàbí tó o bá tún ilé ẹyọ kan ká, at least one house one family lórí ìkànnì yìí, àdàbí tó bá jẹ́ wípé Ọ̀túnba ọlá tó fokó sẹ́nu ẹ tó kókó sí òbú ẹ, àdàbí tó bá jẹ́ pé o ní impact kan ní ilé ayé ẹ tó fi gba 2.5 years tó gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ṣùgbọ́n tó o bá ní kankan tó àdàbí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò ní ṣoríire, wọ́n ń ba yí ọkùnrin jẹ́ ni. ìyẹn ni mo ṣe wá fún ọlá ní àárọ̀ yìí, wípé kí èèyàn kan tí ò bá rí ọpọlọ ẹ̀ kó reset ọpọlọ ọlá ò mọ̀ aṣòṣì mámọ̀ ni. langalanga òṣì, langalanga jigijigi, langalanga gbẹgbẹgbẹ, langalanga gbogbogbò, langalanga. èèyàn ọkùnrin tẹ kàn máa ń kí oko oníbọ̀dì obìnrin lásán. ẹ wo irú obìnrin tẹ máa bá sùn kì í ṣe irú Yinka TNT olóbò arógòbògò jẹ́, ẹlẹ́nu arógòbògò jẹ́ ni, ẹlẹ́nu mẹ́fà. kárí o ti bá jà lórí ìkànnì Esabod ó bá jà, Adébíyí Aláṣàdúrà ó bá jà, Òkété ìwọ àti ẹ̀wá ṣọ̀rẹ́ǹsì ó bá jà, gbogbo àwọn tó wà, gbogbo blogger tó wà ní US ló bá jà, gbogbo blogger tó wà Nàìjíríà ló bá jà, gbogbo àwọn oní TikTok ló bá jà. How are you sister mi Olúṣọlá TNT? gbogbo àwọn blogger tó wà ní United Kingdom, Àjíkẹ́ Jagaban, ẹ̀gbọ́n Àbíkẹ́ Jagaban òun ni ọlá, torí ẹ̀ ló ṣe ń bá Àbíkẹ́ Jagaban. You are so infuriated pẹ̀lú pé kéèyàn máa ṣe rere. nígbà tó rí pé Àbíkẹ́ Jagaban bẹ̀rẹ̀ sí ní ṣe rere, ṣe ló di tẹmọ́. onírọ́ apanimayọjà, ẹlẹ́nu ṣùtì, ẹlẹ́nu bọ̀kọ̀, ẹlẹ́nu gbàsíà, ọlọ́run bí ọ̀run àgùnfọ́, olórí burúkú ọmọ tí ń kú lọ́jọ́ súná, apanimayọjà. gbogbo àwọn obìnrin tó encourage wọn pé kọ́ gbé fùrọ̀ wọn sílẹ̀ fún ọkùnrin láti dó, àná afẹ́ ríbi tó ti ń dó fùrọ̀ tiẹ̀ náà, mo fẹ́ ríbi tó ti ń dó fùrọ̀ ẹ. Yinka, kò sí nǹkan burúkú tó wà nínú Bible tó o ti go contrary to it. ọ̀rọ̀ kó yìí ni ọ̀rọ̀ bó ṣe máa balẹ̀ jẹ́ ni. nígbà tí wọ́n ilé tiẹ̀ dẹ̀ bàjẹ́ ní omi kò bà gbogbo ilé èèyàn jẹ́, ilé ẹ̀ bàjẹ́ kò ṣeé túnṣe. everybody ló bá jà, ó bọ́ ọmọ tuntun gan jà débi tó o bá Florida jà. Florida làwọn àlọ́ba ṣe tán má kù, ó bọ́ ta kó ṣe disclaimer fún ọmọ oṣù kan. Yinka TNT ó wá bẹ̀rẹ̀ sí ní ṣorin òṣì, ó ń ṣorin ìranù, sí náà kò gbé, kó sí tó dáwọ́lé tó yọrí sí rere. Yinka, gbogbo ẹni tó bá ń bá ẹ rìn wọ́n calamity ọ̀dì ọ̀dà ló máa ń bá wọn. gẹ́rẹ́ tó dé ìlú òyìnbó ní lórí Ọ̀túnba ọlá yìí, ayé ẹ̀ ò bẹ́ ń ṣọ́, ayé ẹ̀ ò ṣe rere. The only thing tó ń lò fún ni pé òfin gratify sexual pleasures ẹ. nítorí pé ìyẹn olórí burúkú ọkùnrin olóṣì àṣòṣì máa wò tó jẹ́ pé gbogbo Kerewa Sẹ́ráfù tó wà ní gbogbo àgbáyé èpè ni wọ́n máa ṣe fún ẹ ọlá. ó wà nínú ìjọ Kerewa Sẹ́ráfù, ìjọ alálàáfíà, ìjọ tí gbogbo èèyàn ti ń ṣoríire. ó wà nílùú yìí for 20-25 years ọ̀rọ̀ wọ́n mú ẹ̀yẹ Àbíkẹ́ Jagaban dé ìlú tó gba passport tọmọtọmọ. Yinka gan tó ń ṣọwọ́ sọ̀bù ẹ̀ ẹ̀yìn ẹ̀ ló dé ìlú tó gba passport tọmọtọmọ. ìwọ ò máa rí gbà, àwọn ọmọ ẹ àti ìyàwó tó kọ́lẹ̀ máa gbà nítorí pé olórí burúkú tó ń tẹ̀lé ni ìwọ gan fúnra rẹ̀ olórí burúkú, ìwà inú ẹ̀ ìwọ olórí burúkú ni. gbogbo ọkùnrin tí ò bá ti da tẹ́ǹtẹ́lẹ̀ obìnrin tóbìnrin yẹn dẹ̀ ṣorí tẹ́yìn òṣoríire, àá máa pè yín síta, àá máa bú yín, àá máa bá yé yín jẹ́. ọlá ẹ̀mẹ́ta mo pè ẹ́, àdáyé ẹ̀ burú, inú ẹ̀ bu, wọn rọrùn sa. ìyá ẹ̀ tí ò sí láyé, tí ìyá ẹ̀ bá wà láyé ó máa dojú bomi, ìyá àti bọ́ sínú kànga nítorí ò kì í ṣe ẹni tó lè mú yangàn. ọlá nítorí òbò ó dẹ̀ tábà try tiẹ̀, ó tábà try tiẹ̀ bí Ébẹ́lì, ó tábà try tiẹ̀ bí Kéènì rádà inú Bible, ó wá ṣòṣì káàkiri. Yinka TNT wá mú ẹ sábíyá pẹ̀lú okú ẹ̀ tó ní langalanga yẹn, kó máa kìbọ̀ lọ́fun, gbogbo bẹ́ẹ̀ ṣe fantasize tẹ́ ẹ̀ ń dọ́ra yín pẹ̀lú ọ̀fun tó ń jó Yinka TNT tó máa gbọ́ fún lẹ́rẹ̀ tó máa kókó sí lọ́fun tó máa tú gbogbo òkì nínú ẹ̀. ẹ̀yin náà ẹ gbé sórí íńtánẹ́ẹ̀tì, àbí àmọ́ ayé wà yìí. ẹ̀yin náà ẹ gbé sórí íńtánẹ́ẹ̀tì, olórí burúkú ọlá ọkọ Yinka TNT, ẹni tí inú ẹ ti bu tí òró òrùn sa. Ọlọ́run má jẹ́ kọ́ ọmọ mi ọkùnrin, má jẹ́ ká gbọ́n mi ọkùnrin, má jẹ́ káwọn tí mò ń tẹ̀lé, àwọn ọkùnrin tí mò ń tẹ̀lé tó ń tẹ̀lé mi, má jẹ́ kọ́ dàbí ọlá olórí burúkú ẹlẹ́nu gbàsíà onídòkúdò rọ̀dá Kerewa Sẹ́ráfù tí Kerewa Sẹ́ráfù ò gbé ó ní sìgá sanu fi kọ́rọ̀ kan ọmọ òṣù ọmọ àdánù ọláwèrè. ọlá tí Yinka TNT ń tẹ̀lé olóṣù obìnrin ló máa tẹ̀lé irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó kàn máa ra Fendi perfume Fendi fún, tó máa ra bàtà designer bàtà Gucci tó máa ra fún, tó ò ní bá sọ̀rọ̀ bí ayé ẹ̀ ṣe máa dáa, bóun náà ṣe máa dúró nílùú tó máa fẹsẹ̀ méjèèjì tilẹ̀. Yinka TNT ẹni tó bá ń tẹ̀lé Yinka TNT kò wáre fún un. Yinka TNT ò wáre fún ẹni bẹ́ẹ̀, wọ́rọ́ ẹni tí Yinka TNT ń tẹ̀lé tó ti wà nílùú yìí, tó ti bímọ sí ìlú yìí. ọmọ Ọ̀túnba ọlá wọ́n ti kúrò ní teenager nígbà tí Yinka TNT máa fi dé ìlú yìí.
Yinka TNT tó wá dé ìlú yìí nígbà tí ọmọ tiẹ̀ olórí burúkú ọlá tó ti di teenager Yinka TNT yẹn tó wá rí British passport gbàṣáájú ẹ̀ o rò kó máa fọwọ́ ra ẹ lórí sìgá ti jẹ ìfun ẹ̀tàn ó ti jẹ ẹjọ́ ó ti jẹ gbogbo párí ẹ̀ orí ẹ̀ wá rí gbọ́ndẹ́rẹ́ orí ẹ̀ òjò báyìí lọ okú ẹ̀ lórí langalanga bíi eléyìí bó ṣe rí rèé ó kàn gùn ni torí kó lè máa bá wọ gbogbo àwọn bí kó máa wòkè kó máa sàlẹ̀ ìyẹn náà ṣe tẹ̀lé àwọn méjèèjì dà promoting immorality ẹgbẹ́ fantasy yín jáde Ọ̀túnba ọlá Kerewa àṣẹra fún ọmọ òfò ọmọ àdánù àgbàyà àgbà òṣì ṣe mọ̀ yù ṣé ẹ̀ bá mi yín èkánná fún olórí burúkú òun ló ń ti Yinka TNT lẹ́yìn òun ló ń ti lẹ́yìn nítorí pé àwọn wo ṣe fún ẹ àfẹ́jáde fún ẹ láti ìjókòó ní dáa fún ẹ ọlá onísìgá ọ̀ràn ọlá àwèrè ọlá tó fẹ́ bá Kerewa àṣẹra fún ẹlẹ́ ọlá kúrò ní 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 Kerewa àṣẹra fún ọlá ọ̀dà wèrè lọ́lá jọ ọlá tó ń jọ kékeré tó ń jọ Yinka òun ló gba ayé jẹ́ òun ló fún Yinka ní liver tó fi wá máa fẹ́ ba ayé gbogbo bìrìjẹ́ sórí ìkànnì yìí ọ̀rà ni ọlá ẹlẹ́ ọlá kúrò ní Kerewa àṣẹra fún ẹlẹ́ kúrò ọlá Ọ̀túnba ọlá tó ń jọ Yinka TNT wèrè ló jọ àkísà olórí burúkú eléyìí wá ń ṣe ní téyìn ẹ̀ ò dáa láyé ayé ò bẹ́ ń ṣọ́ wa nílò òyìnbó for 30-25 years orí bá ti ṣe òrọ́ náà gbégbà olórí burúkú òkú òbò ọlá òkú òbò àti ẹ̀jọ́ bò alálùbáríkà tó bá ti ń dóbò tí ò lọ sí òyìn tẹ̀síwájú ọba tí ò bá lé ayé ẹ̀wò ìwọ gan ló ní problem ìwọ yìí ló ń ti Yinka lẹ́yìn ìwọ ló ní kó wá máa sọ̀sọ́kùsọ lórí íńtánẹ́ẹ̀tì àkọ́kọ́ máa yanjú ẹ̀ náà bí ẹni yanjú èèrà ọlọ́pọlọ áyán olórí burúkú ọmọ òṣù ọmọ àdánù ọláwèrè lójọ́ mo ń wo ṣe fún ẹni o torí Àbíkẹ́ Jagaba ni ò jẹ́ kí gbé gbogbo sítórí ẹ tí mo mọ̀ jáde mo ń wo ṣe fún ẹni torí àbúrò mi Àbíkẹ́ Jagaba ni mo ṣe ń wo ṣe fún ẹni ọlá torí òun ló sọ pé ìwọ lẹ̀gbọ́n òun ló sọ pé ìwọ lẹ̀gbọ́n òun kí n wo ṣe fún ẹ mo ń wo ṣe fún ẹni olórí burúkú ọmọ òfò ọmọ àdánù olórí burúkú ẹni táyé òye ọlá burúkú ọlá òṣì irú ọlá wo ni tiẹ̀ tẹ́ fẹ́ bá yé jẹ́ sórí íńtánẹ́ẹ̀tì tẹ́ fẹ́ bá òyìn jẹ́ sórí íńtánẹ́ẹ̀tì irú ọlá òfò wo ni tiẹ̀ ọlá òfò tẹ́ fẹ́ bá yé àwọn yúùtù jẹ́ àwọn ọmọ yín ẹ̀ ṣe lọ́ba yé wọn jẹ́ ṣebí ìwọ ọlá òbímọ méjì Yinka náà bímọ méjì ẹ̀ ṣe bá yé àwọn ọmọ yín jẹ́ bẹ́ẹ̀ ni I need the picture ọlá ó wà mo ní lọ́wọ́ tẹ́lẹ̀ bọ̀ mo ti delete tipẹ́tipẹ́ ó wà lórí Facebook Ọ̀túnba ọlá ló ń jẹ́ Ọ̀túnba olórí burúkú bí tó ti gbá ṣòkè kan sọ́run gbà tó lóun pé 50 àbí 60 ló lóun pé kò ní dáa fún ẹ àwọn ló ń bayé jẹ́ aṣòṣì máa mọ̀ ọlọ́run àgùnfọ́ méjì oníṣàkàṣàkà lára oníṣàkùṣàkù lára oníkùṣàṣà lára pàpàṣùpé òfúlójú òjò tristan òjò fọsán ni wọ́n promote lóṣooṣù bí ọrùn àgùnfọ́ fantasy wọn náà ṣe náà ìwọ ṣe gbé fantasy tiẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì Yinka ó ṣe gbé fantasy tiẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì fantasy tiẹ̀ ńgbà tó bá tọ́ ẹmu sìgá tán tọ́lá mu sìgá tán gbà tó mu sìgá tán tó fi ju ẹ nínú òbòṣùkà ó ṣe gbé sórí íńtánẹ́ẹ̀tì lórí burúkú ọmọ òṣì ọmọ ọ̀bàyéjẹ́ onídàáfóbò tó bí Yinka TNT òbò tó ti jáde Yinka TNT káàkúre òbò tó ti jáde Yinka TNT okó tó da okó àti òbò tó ṣe ìṣẹ̀dá ẹ̀ kò ní bó ṣe ń ba ayé àwọn èèyàn jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ayé ẹ̀ máa bàjẹ́ ayé ẹ̀ tiẹ̀ ti bàjẹ́ already gbogbo owó tó pa lórí ìkànnì lórí Facebook lórí YouTube àdàbí tó bá sanwó school ẹ you pay your tuition tó fi ṣe masters yẹn tó bá san kì í ṣe pé tó ń san padà tó da káṣílẹ̀ bí mi ṣe da káṣílẹ̀ lọ́dọọdún ọdún 4 lèmi fi ṣe nursing tèmi 4 year course ní Republic of Ireland irrespective pé o ti ṣe òbá mi gbogbo a masters degree mo gbé lọ sílẹ̀ àdàbí tó bá san tuition fee year by year tí kì í ṣe government finance ló fi ṣe àdàbí yẹn àdàbí tó bá jẹ́ wípé at least o bá ilé kan jẹ́ lórí ìkànnì ilé kò dàrú pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ sísọ àdàbí tí àwọn Kerewa àṣẹrafò bá gbógun tiẹ̀ tẹ̀mí Adébíyìnpé dúró ṣán àdàbí táwọn muslim tí wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ tẹ̀mí Adébíyìnpé tí mo dúró ṣán tí mo dúró fún ẹ àdàbí tí gbogbo nǹkan wọn yóò bá ṣẹlẹ̀ ní gbogbo owó tó bá pa lórí social media ló máa mú ẹ ló máa lò fún nǹkan dáadáa ò bá fi ra gold yẹn á jóná o lè á gbé mọ́ ẹ lọ́wọ́ o lè ra lé kò sí tó lè ṣe o lè ní ẹ òǹgírì ń ja ìjọba ló lè gidigidi gan o lọ́mọ tó jẹ́ teenager gbogbo àwọn ọmọ ẹ ló ti graduate gbogbo àwọn ọmọ ẹ ló ti graduate àwọn ọmọ méjèèjì tó bí wọ́n ti graduate o still o fẹ́ gbalé lọ́wọ́ ìjọba are you for real o fẹ́ gbalé lọ́wọ́ ìjọba o lè ní ẹ̀ torí ẹ o fẹ́ jí owó àwa tax o fẹ́ kí ìjọba máa sanwó ló fẹ́ gba council torí ẹ mo ṣe pé ẹ ló lè bọ́ síta o kúkú jí kọ̀ọ̀kan wọn o fẹ́ gba council lọ́wọ́ ìjọba ṣé apá ẹ gé ni ṣé ẹsẹ̀ ẹ gé ló ṣe fẹ́ gba council house nígbà tí wọ́n rí council house fún ẹ o lọ gba yàrá kan o wá ń kó bra o kò kọ́ kiri Ghana must go lọ́tún ilé náà dọ̀tí ibi tó bá ti nínú yàrá tó ń sùn tó bá ti gbé Ghana must go síbẹ̀ nínú yàrá tó ń sùn olórí burúkú èèyàn nìyẹn ní United Kingdom a jẹ́ pé o lè gbalé yàrá kan ló ń gbà bàǹtẹ́ nọ́ọ̀sì bàǹtẹ́ nọ́ọ̀sì ó fún lójú pàpàṣùpé odùlójú adónípa olórí burúkú ní ọ̀la tó ń bẹ ẹjọ́ tó ń jó ẹ ẹni ṣẹ́rí obìnrin tí ẹ ṣáàrí mi báyìí ṣẹ́rí mi ní ìtì ìwẹ̀ ṣé ẹ lè rò wípé mo gba ọdún 10 lọ́wọ́ Yinka TNT jù bẹ́ẹ̀ lọ́gán pàápàá ẹ rí ṣẹ́rí mi ṣùgbọ́n ẹ lè rí Yinka TNT láàárọ̀ kẹ́ wò lẹ́ẹ̀mejì ẹ lè wò lẹ́ẹ̀mejì very dirty stinking onídọ̀tí jalajala àṣẹ o mọ̀ wípé ilẹ̀kẹ̀ tó ń rà lọ́wọ́ ẹ sábọ̀dù ó ń ṣiṣẹ́
ìwọ ò ṣe sọ pé kó bọ́ síta kó ní ọwọ́ Esabod ló ti ra lẹ̀kẹ̀ yìí o, ọwọ́ Esabod ni mo ti ra lẹ̀kẹ̀ yìí o, o lè promote ẹ̀, oníwọ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ ṣe nǹkan kan sí níbi kan ló ti ń kó, o lè dárúkọ bí tó ti ń rà lórí burúkú ọmọ òfò. àgbà tí yẹn wá síta tó wá cast ẹ̀, ó dẹ̀ ń ta lówó gidi, owó gọbọi, òun rà lọ́wọ́ yẹn ní £5 ó padà wá ń ta fáwọn èèyàn ní £25 gbogbo orú owó bẹ́ẹ̀ tó kó jọ ò ní jèrè Yinka TNT, ò ní jèrè. bó o ṣe tan àwọn obìnrin lórí ìkànnì yìí tó ń gbowó lọ́wọ́ wọn, tó ń talẹ̀kẹ̀ òfò fún wọn, tó ń talẹ̀kẹ̀ òfò fún wọn, tó ń talẹ̀kẹ̀ ọ̀nà jọjọ pa fún wọn, ò ní ṣoríire. She said she's 53 years old. Will you believe that? Tell her to show you her passport. Ẹni kó mú passport ẹ̀ jáde kó fi bí èjì ẹ̀ hàn. Ṣebí wọ́n tó lè a mọ̀ pé September ló bí ẹ, ó ti pẹ́rẹ́ ní 53 years. Bó ti ẹ̀ jẹ́ 53 years old gan pàápàá, jọ nítorí Ọlọ́run tẹ́ni àti ẹ̀ bá dúró sẹ́gbẹ̀ẹ́ ara. Wàá rò pé grandmother mi ni. Whereas she's not 53 years old. She's not even up to that. She's not up to that. She's always seeking for validation. Validation ló wá títí dọ́dọ̀ mi. Pé kí n validate tún. Validation ló wá dọ́dọ̀ Lizzy Anjorin. Validation ló ń wá káàkiri. Always seeking for validation. Validation tó ní rí. Tó bá validate ẹ lónìí, ó máa kọ́ ẹ lọ́la ni. ẹni tó bá validate ẹ lónìí gbogbo bí ló ti sáká, ó sá lọ sọ́dọ̀ Bàámi Wàsíù, ó sá lọ sọ́dọ̀ Igwe, tẹ̀bí Igwe validate ẹ, ẹjọ́ ṣe oníkẹ́rùbù àṣìláfi tó sọ́dọ̀ orin okó ni, kí yẹn tó padà lẹ́yìn ẹ kó tó ní ó fẹ́ bá yé òun jẹ́, ẹjọ́ ṣe ni. fíìmù òṣì tó ṣe jáde kò tà, òbẹ́sẹ̀rẹ̀ tó gbé mọ́ra kò tà, kò sẹ́ni tó mú ẹ, kò síbi tó wọ̀ kán lè mú ẹ, ò ní charisma lára, ò ní yì lára, ìpè ló wà lára ẹ, ìjú ló wà lára ẹ, gbogbo nǹkan tí ò dá ló wà lára ẹ. Yinka TNT ọmọ 53 years old, bó ṣe gbó gíágíá tó dàbí ọmọ 53 years old kọ́, she's 73 years old, she's 73. She's not 53, she's 73. ẹ̀rí bó ṣe rí ni. o lè bọ́ síta kọ́ rí ẹ, o wọṣọ India kò di fún ẹ, kò di nǹkan kan fún ẹ, o wà ní UK kò yọ fún ẹ, o fẹ́ lọ sí Amẹ́ríkà o lè rí nǹkan kankan, o wà ní London kò dán fún ẹ. Yinka TNT bó la yí ẹ já sí, ó já sófo, ó já solúkúrúmuṣu. ọ̀la tó ń dán Yinka TNT kò ní dá fún ẹ, ìpè ló máa pa ẹ́ torí ìwọ ló ń validate ẹ, ìwọ ló ń kọ́ ní kọ́kúkọ́. ọlá tó ń dán Yinka TNT, ọlá Ọ̀túnba, ọlá wèrè ló jọ kò ní dá fún ẹ. èèyàn burúkú pàpà lági ọkùnrin apamọ́lọ́kùnjayé bí Ìyábọ̀, òun ni ẹ ọlá. ẹ̀yin méjèèjì you take joy in seeing women crying, in seeing the nudes of women. ẹ̀yin méjèèjì ẹni tó bá ti ń bá Yinka TNT ṣe olórí burúkú èèyàn ní Olúwa mo dúpẹ́ pọ̀ fàmí yọ kúrò lọ́dọ̀ Yinka TNT. gbogbo ó wá pariwo fún mi ní washing machine £250,000 £250 kò ní dáa fún ẹ, owó tó jẹ mí jù yẹn lọ. gbogbo bullet mo bá ìfaragbà bó fún mi ní £2,000 owó ẹ ò tí ì ka ìfàṣẹ́gun gbogbo ẹ̀ ìfàdípẹ́ ògùn dípẹ́ àwàyò kò tí ì ka. nígbà táwọn muslim náà ni mo ṣe dúró tí tó bá ìfàyàgbá bullet rẹ̀, Ọlọ́run ló sọ pé kí bàbá mi Táíwò Òjó wà fún mi tó ń bá mi dá bullet àwọn yẹn padà. nígbà táwọn kérúbù àṣìláfù náà mo ṣe dúró gangan fún ẹnìyẹn tó mú yẹ ìwà dúpẹ́ pé kì í gbọ́rọ̀ ọmọ òfò ni ọmọ àdánù, tó mú yẹ ìwà dúpẹ́ lọ́wọ́ mi, tó mú ya ìwà dúpẹ́ alágídí òfò. kí ló mọ̀? gbogbo sórí èèyàn ló mọ̀. ó ń sọ sórí Ọlọ́run Babalọ́lá, Ọlọ́run 1930 bẹ́ẹ̀ ni kó wà bẹ́ẹ̀ gbà tí wọ́n bí. Yinka kò ní dáa fún ẹ. mo rẹ́dì ẹ ọba ayé jẹ́ túlétúlé asọ̀lédàhoro. ìwọ òòrò nípa ọmọ ọkùnrin máa márì, òòrò nípa ọmọ obìnrin máa márì, bí wò tiẹ̀ ní marriage bó ṣe bá yé Ọ̀túnba Ọlá jẹ́. ó sọ di bọ̀ yìí ìwọ tó bá nílùú ó tún gba pálí ṣáájú ẹ̀, òun ò tí ì gba pálí orí 2.5 years ló wà. ó dẹ̀ máa gba 2.5 years yẹn àti ìsàgbà mẹ́ta, ó ṣẹ̀ṣẹ̀ gba àkọ́kọ́ ni o, kò tí ì lo àkọ́kọ́ tán o, ó yìí máa gbà kejì, ó yìí máa gbà kẹta, ọwọ́ ẹ̀ tó lè tẹ passport. ó rí páyé ẹ̀ ti bàjẹ́. ọlá tó wá ń tẹ̀lé Yinka TNT lòún validate ẹ̀, ìwọ ló ń kọ́ ní kọ̀kúkọ̀. gbogbo èèyàn ló ń sọ fún ẹ torí peanut tó ń gbà lọ́wọ́ ẹ̀, tó ń ra Michael Kelvin sí ẹ nídìí, ó ń ra pátá òfò, pátá àsọdún black àti ìyẹ̀kẹ̀wé lẹ́yìn ọkùnrin sọmọdì kiri boxer, tó ń ra fún ẹ, ó ń ra perfume fún ẹ, gbogbo nǹkan tí ò ní jẹ́ káyé ẹ̀ sọ síwájú, tí káyé òfò yẹn tó fi máa wà ní instance, gbogbo ẹ̀ ló ń rà fún ẹ. gbogbo àwọn ọmọ tó tán dé sí ìlú yìí lọ́wọ́ ẹ, gbogbo wọn náà ti ṣoríire, gbogbo wọn náà ti ra alé síbí, gbogbo wọn náà ti di grandmother síbí, gbogbo wọn náà lọ sí school, gbogbo wọn náà ti kàwé, wọn náà ti dé masters level. ìwọlá ò fẹ́ ìlú pass òkúrò lójú kan náà láti dọ̀tún tí wọ́n Yinka TNT wọnú ayé ìbànújẹ́, wọnú ayé ẹ̀, oṣù pàpà jókòó pa sójú kan náà lórí burúkú lójọ́. ṣé wá rí wọ́n Yinka TNT? mo tún sọ fún ẹ lẹ́ẹ̀kan sí, gbogbo owó tó pa lórí ìkànnì yìí, ó fi ra lẹ̀ ní, ó fi ra gold ní, gbogbo ẹ̀ ó máa pòórá mọ́ ẹ lójú. àdàbí tó bá jẹ́ wípé nursing tó ṣe yẹn ò gba student finance, àdàbí tó ò bá ba ilé kan jẹ́ tí ilé kan tún mọ́ ẹ lórí, àdàbí tílé kan ò bá tún mọ́ ẹ olórí, àdàbí tó bá jẹ́ pé kì í ṣe tinútinú ni mo fi ṣe gbogbo nǹkan tí mo ṣe fún ẹ lókun. nígbà yẹn tó wá dúró tó nítorí pé ìhòòhò ọmọge Saida tó pé gbogbo ayé tó ní kọ́lọ́ rìpọ́ọ̀tì yálà ìyá ẹ̀ tó máa ṣòfò dànù, tó ní kọ́lọ́ rìpọ́ọ̀tì ẹ̀. wọ́n wá ń sọ ìyá ò ló gbé púpúrú ránṣẹ́ sí o, ìyá ò ló wá ń bú, wọn ní bú ìyá ẹ̀, ọmọ tó bá bú ìyá oníyà wọ́n máa bú ìyá ẹ̀. èmi odidi ìyá ẹnìkan ìyá orílẹ̀-èdè ni mí, ìwọ ọba ayé jẹ́ ni ẹ́, ó máa bú ìyá ẹ̀, a máa mú ìyá ẹ̀, a máa fi lọ aka. ẹ bá mi wá fọ́tò ìyá ẹ̀, ẹ wá fọ́tò ọlá fún mi kí n gbé àwọn méjèèjì sáré. ìyá òfò tó bímọ àdánù, ó ń ṣọmọ gidi, wọ́n bí ọmọ àgbà lòun, bó ló ti jọ́ ọmọ àgbà. gbogbo nǹkan tí àwọn ọmọ rédèrèdè àwọn ọmọ gọ́tà ń ṣe pátá gbogbo ẹ̀ ló ń ṣe. ìwọ máa ní kíyàwó
ìyàwó kó lọ bá bàbá ọkọ ẹ̀sùn, kí ìyá ìyàwó kó lọ bá ọkọ ọmọ ẹ̀sùn. ẹ̀yin ìyá ìyàwó wo lẹ ti bá ọkọ ọmọ yín sùn, ẹ fi ohùn ránṣẹ́. ẹ̀yin bàbá ìyàwó wo lẹ ti bá ìyàwó ọmọ yín sùn, ẹ̀gbọ́n ìyàwó wo ẹ̀yin wo lọkùnrin ló ti bá àbúrò ẹ̀sùn, ẹ fi ohùn ránṣẹ́. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú láìfẹ́ ló máa ń fẹ́ kó ṣẹlẹ̀ nínú láìfẹ́ èèyàn míì. Yinka TNT, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú láìfẹ́, ẹ̀yin obìnrin wo lẹ́gbọ́n yín ti bá sùn, ẹ̀yin àbúrò wo lẹ́gbọ́n yín ti bá sùn, ẹ̀yin ọkùnrin wo lẹ ti bá àbúrò yín sùn, ẹ fi ohùn ránṣẹ́. Driver wo ló ti bọ́ ọ̀gá ẹ̀sùn, kó fohùn ránṣẹ́. Gateman wo ló ti bọ́ ọ̀gá ẹ̀sùn, kó fohùn ránṣẹ́. ọmọ ọ̀dọ̀ wo ló ti bọ́ ọ̀gá ẹ̀sùn, kó fohùn ránṣẹ́. ọmọ ọ̀dọ̀ yẹn gan náà ló lé wọ jáde kúrò nínú ilé, nítorí pé ọmọ ọ̀dọ̀ lé ẹ jáde kúrò nínú ilé. Yinka, ó ti bá òkú máa balẹ̀ àwọn obìnrin jẹ́ ni, nǹkan tó dẹ̀ ń fi platform ẹ̀ ṣe nìyẹn. o ever dúró tóbi kankan rí àti Sisi Alágbo tí òbu ẹ̀ jáde, tí ọyàn ẹ̀ jáde, tí okó ọkọ ẹ̀ jáde, tí wọ́n ṣe tírísọ̀m, òun nìkan lóbìnrin tó dúró tì. àwọn obìnrin tó bá ń ṣèranù àwọn ló máa ń dúró tì láyé títì ẹ. o dúró tóbìnrin gidi. obìnrin tó bá sẹ́ńdì òbu ẹ̀ síta tó fẹ́ dìyàn bí ọmọge Saida, irú wọn ló máa ń dúró tì. o dúró tì obìnrin tó jẹ́ pé ó níṣẹ́ lápá, o dúró tì àwọn obìnrin tó máa ń pa ọmọ lẹ́kùn jayé bí Ìyábọ̀ Òjó, òun ló dúró tì ní ayé tiẹ̀. o dúró tì àwọn obìnrin tó níṣẹ́ lápá, tó ń ṣiṣẹ́ lójú méjèèjì, tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn ló ń gbé wọn débi gíga. lẹ́gbọ̀n òróró ọ̀rọ̀ àwàjù, o dúró dobìnrin gíga. ẹ wo, mo máa paṣọ nítorí pé bátìrì ti fẹ́ tọ́ mo fi kọ́ọ̀dì ṣe ló ṣe pàwọ̀pàwọ̀ nídìí ẹ̀. torí náà ẹ sì gbá mi, tó bá tún di ọ̀sán, àwọn oúnjẹ àárọ̀ ló jẹ yín, mò ń bọ̀ wá fún ẹ lóúnjẹ ọ̀sán jẹ. ọlá lórí burúkú ọkùnrin, ọlá wèrè, ọlá tó ń dó TNT òṣì, olórí burúkú ọkùnrin, olórí burúkú ọkùnrin tí ò ní life ní United Kingdom. ó ti dé ìlú for 25 years, ayé ò tẹ̀síwájú. ó dé London, ayé ò dán. ó wà ní UK, kò yọ fún ẹ. ọlá olórí burúkú onítúwà ní àfi àsì sọnù. ọlá tó wà ní Kerewa àti ọlá àfi kànràn kan. ìwọ là ń bá wí, kò ní dáa fún ẹ, kò ní yẹ ẹ, kò ní dáa fún ẹ. ilé ayé ẹ máa polúkúrú muṣu. ọkùnrin olórí burúkú, ọkùnrin tó ń bọ ọkùnrin jẹ́, ọkùnrin tó fi ń ṣépè fọkùnrin, kò ní dáa fún ẹ. ọlá tó ń dó TNT wèrè lójọ.